So guys, today will be fruitful for us all in Jesus' name. Don't forget, stay positive. Nobody told you it's going to be smooth. So when you see the challenges, face it, stay strong. You surely pass through challenges in life. But eyes on the prize. That last stage, make sure you get there. Success will surely come. Every hurdle you have to jump and pass. Okay? Stay jiggy, stay happy, stay focused. Ẹ yé pè mí léèyàn burúkú nítorí wípé èmi ṣèyàn burúkú. Funke Akindele ló sọ yìí, kì í ṣe mi o. Ẹ̀yin tèmi, awuyewuye ti ń lọ lọ́tùn lósì nípa Funke Akindele, nípa àwọn picture kan tí ó post lánàá. Àwọn picture ọ̀hún ó dá lórí wípé arábìnrin ọ̀hún ó ń ṣe ọjọ́ ìbí. Látara èyí ni àwọn èèyàn ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń drag rẹ̀ o lórí ayélujára. Wọ́n ti ń pè lọ́tùn lósì, wọ́n ti ń kọlù rẹ̀ out wípé ìwọ o, ṣé a máa sọ wípé ò dájú ní báyìí, tàbí a máa sọ wípé ìwọ àti Ogogo ọmọ kúlódò tí ó jáde láyé ẹ ò sí ní good terms ni, tí òfin lọ tí òfin posti ara rẹ̀ ní ọjọ́ tí wọ́n ń sin arákùnrin ọ̀hún. Ọ̀rọ̀ yìí ló jẹ́ kí Funke Akindele kí ó jáde láti wá fèsì sí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti ń sọ látara wípé wọ́n dàgì rẹ̀ o. Gbogbo awuyewuye ọ̀hún ò ní Funke Akindele ó ti jáde ò wá sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ̀yin tèmi, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ máa bá wa kálọ lórí ètò wa lénìí. A máa tú pẹlẹbẹ ọ̀rọ̀ kalẹ̀ ní ìrọ̀lẹ́ yìí. Ẹ̀yin tèmi, tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ ń bá fídíò àpàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tèmi, wàhálà tí ó ṣẹlẹ̀ báyìí ó ní wípé bí Funke Akindele bí ó ṣe fèsì sí ọ̀rọ̀ tí wọ́n sọ bí wọ́n ṣe ń dragi rẹ̀. Dayo Amusa ó ti jáde wá sọ party story rẹ̀. Òun náà ló jẹ́ kí Funke Akindele náà kí ó jáde láti wá sọ gbogbo story rẹ̀ náà, bí party story rẹ̀ náà ṣe rí. Arábìnrin ọ̀hún ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní òun ti sanwó gbogbo pictures, òun ti sanwó gbogbo shooting gbogbo rẹ̀. Ó ní wọ́n dẹ̀ ti schedule gbogbo picture wọ̀nyẹn àti fídíò wọn ni wọ́n ti schedule gbogbo rẹ̀ sí àná òun. Láti orí Instagram òun ni wọ́n ti schedule rẹ̀. Ó ní kì í ṣe pé àwọn ṣe post picture yẹn, ó ní wọ́n ti schedule rẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ wípé lọ́jọ́ náà tí aago bá kàn ti pé, wọ́n ti fi sí aago sósòsò wípé tí ó bá sà ti pé báyìí picture ọ̀hún ó dẹ̀ máa gun orí Instagram ni. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó ké gbàjarè síta pé kí ọmọ Nàìjíríà kí wọ́n gbà àwọn ọ̀rọ̀ tí Funke Akindele tí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀yin tèmi, kí lẹ lérò nípa ọ̀rọ̀ yìí? Ìjẹ́ ẹ rò wípé Funke Akindele ó right ní ọ̀rọ̀ tó sọ, tàbí ẹ rò wípé Funke Akindele kò right, kò sí ní ojú ọ̀nà rárá? Nǹkan tí ẹ bá lérò, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí inú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jómitúrò rọ̀ lórí rẹ̀ o. Ẹ̀yin tèmi, ṣùgbọ́n nǹkan tí èmi lérò ni wípé Funke Akindele ó bóyá ó yẹ kó lọ stop scheduling post ọ̀hún ni. Mi ò ṣàmọ̀ bó ṣe yẹ kó ṣe ṣe, ṣùgbọ́n kò yẹ kí post ọ̀hún kí ó wáyé ní àná. Kí lẹ̀yin lérò? Ẹ jẹ́ ká pàdé nínú comment section. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ó kù báyìí nìbọn ró, ó tún dọjọ́ mi ọjọ́ rí. Ẹni tó bá ní ká máa bọ̀ òun là ò ní dé bá lágbára Èdùmàrè.